Àgbéyè jẹ́ ìlú ńlá ní ìpínlẹ̀ Odò Ọ̀tìn. The first chemical engineer in Nigeria. Ẹni tó kọ́kọ́ ní mà nípa ìmọ̀ ẹ̀rọ chemical engineering ní gbogbo Nàìjíríà, ọmọ ìlú Àgbéyè ni. Ìlú Àgbéyè, ìlú tó dáa, ìlú tó rẹwà, ìlú Àgbéyè. Ìlú àlàáfíà ni, níbi tí ìṣọ̀kan ti ń jọba, tí àdúrà ń sìn gbà. Gbogbo èèyàn ni wọ́n máa fẹ́ gbé Àgbéyè. Ìlú ìrókọ rẹ̀ gan ìlú àdúrà ni. Ta ni ò fẹ́ gbé Àgbéyè láyé? Kò sólúwa rẹ̀. Àlejò lè wọ̀lú Àgbéyè kó pawọ́lé rí jáde, inú orí àdùn ni. Kò síbi ẹni tí ò ní orírun bí tó ti ṣẹ̀ wá. Nígbà ìwáṣẹ̀ níbi 16th-17th century, Ilé Ifẹ̀ ní Àgbéyè ti dé Àgbéyè. Àti Ilé Ifẹ̀ ilé àwọn babaláwa ni wọ́n ti ṣẹ̀ wá gẹ́gẹ́ bí ara àwọn ọmọ Odùduwà. Àwọn baba ńlá wa Ifẹ̀ ni wọ́n ti jáde tí wọ́n lọ sí ilẹ̀ Tápà. Wọ́n wà níbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àti ìgbà. Láti Ilé Ifẹ̀, ara àwọn tó jẹ́ baba ńlá wa ń jọ́ náà nítorí ogun Fúlàní. Ogun Fúlàní yẹn gbé wọn lọ sí ilẹ̀ Tápà ní Bọ̀gú Empire. Empire ni wọ́n ń lò níjọ́un. Níbẹ̀ ìlú kan tá ń pè ní Èǹpé, èdè Tápà ni wọ́n máa sọ. Ṣùgbọ́n bí èèyàn bá gbéwé bá pẹ́ lára ọṣẹ, Yorùbá ni yóò dọṣẹ. Kò ní dọṣẹ yányàn, ewé ọṣẹ là á máa pè é. Gbà tó wá yá tó tábù ṣe gàdà tó tábù ṣe gèdè, ọmọ ó padà béèrè ilé bàbá rẹ̀ Ikúmólú pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn náà gbèrò nítorí wàhálà ìdààmú àìrọ́mọbí níbi tí orí gbé wọn lọ. Ṣùgbọ́n àbíkú dá láàmú nígbà tí ọ̀run tí ìgbé wọn tí ò wà ríwọ́dè mọ́. Wọ́n gbèrò láti padà sí Ifẹ̀ bí tí wọ́n ti wá. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí wọn ò rọ́mọ bí, wọ́n pàdé ìbátan wọn kan tá a mọ̀ sí Àjàdí Ọláńjọrìn tó náà wá láti Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí Ikúmólú náà sì wá láti Ilé Ifẹ̀ tó tún wá jẹ́ ìbátan wọn. Ọ̀kan kan náà ni wọ́n, bóyá ìdílé ìyá bóyá ìdílé bàbá. Ẹ̀gbọ́n mi, bọ̀dá mi, ilé ńkọ́, àwọn ọmọ ńkọ́. Àjàdí Ọláńjọrìn sọ pé ọmọ ń bẹ o, ọmọ ti pọ̀ ńlé. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, Ikúmólú sọ pé lọ́dọ̀ tèmi o kò sọ́mọ o. Kí ló dé? À ń bí ń kú ni. Ìyẹn ló ká Àjàdí Ọláńjọrìn là tó fi gbé Ikúmólú lọ sọ́dọ̀ bàbá Tápà kan. Bàbá Tápà yìí òun jẹ́ ẹni tí máa wo òní tí máa wọ̀la gẹ́gẹ́ bí awòràwọ̀. Gbà wọ́n dé ọ̀dọ̀ bàbá Tápà, wọ́n kí wọn. Ikúmólú ò tí ì ṣe bẹ́ẹ̀ gbọ́. Àmọ́ bàbá tí Àjàdí Ọláńjọrìn, ìyàwó tí Ikúmólú fẹ́, ìran Tápà wà ń bẹ̀. Àwọn aláǹfààní àti tú gbogbo ẹ̀ fún wọn pé tí wọ́n bá fẹ́ rọmọ bí o, àfi kí wọ́n padà síbi tí wọ́n ti ṣẹ̀ wá. Ǹjẹ́ bo ni wọ́n ti ṣẹ̀ wá? Ibi tí wọ́n ti wá gbéra nìyẹn pé ó dáa, wá orírun tá a ti ṣẹ̀. Àjàdí Ọláńjọrìn àti Ikúmólú wọ́n gbéra láti Bọ̀gúnjọ́ náà, wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n jọ dé Ìgbàyè pẹ̀lú Àjàdí Ọláńjọrìn tí ń ṣe pàtàkì lára wọn tó tẹ ìlú Ìgbàyè dó. Ikúmólú lo ìgbà díẹ̀ lọ́dọ̀ Àjàdí Ọláńjọrìn kó tó di kó ná tẹ̀síwájú pé tọ̀ èmi náà ń wá ibùgbé mi lọ títí gbà tó dé Agéjù, àdúgbò tá a mọ̀ sí Apọ́ndà lónìí nílùú Àgbéyè. Ó pàdé akíkanjú ọdẹ kan. Gbà wọ́n dẹ̀ dé ibi tágbéyé wà lónìí, ibi tí grammar school wà bẹ̀, wọ́n ń pè bẹ̀ ní Apọ́ndà. Ibẹ̀ ló kọ́ dé sí. Nígbà tó débẹ̀ ó bá ẹnìkan, wọ́n ń pè ní Àkàngbé àti Ọ̀yọ́ nìyẹn ti wá. Ikúmólú ló kọ́ dénú igbó ni, ẹni ló kọ́ dénú igbó ni. Wọ́n ṣàpàdé ara wọn nìkan sọ fún wa. Gbà wọ́n sì pàdé ara wọn, àbúlọ ti wá èèyàn ní àbẹ́ranko gẹ́gẹ́ bí alágbára méjì. Wọ́n dára wọn wò, wọ́n rí pé èèyàn ni. Èdè wo ló ń sọ? Ó ní Yorùbá. Èdè wo ní bẹ lẹ́nu tiẹ̀ náà? Bó ni wọ́n ti wá? Ó látọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹ Kẹ̀rẹ̀mádé ọmọ Àtìbà. Ìyá kí lórúkọ rẹ̀? Ó lórúkọ mi jẹ́ Àkàngbé. Àkàngbé àti Ikúmólú di ọ̀rẹ́. Bí wọ́n ṣe di ọ̀rẹ́ nìyẹn. Ẹni tó wá pàdé yẹn ló wá sọ fún nǹkan tí ó ṣe tí àbíkú ò fi ní sí mọ́. Wọ́n jọ ń lọ, wọ́n jọ ń bọ̀. Ikúmólú ṣàlàyé wàhálà ìdààmú tó bá pẹ̀lú àìrọ́mọbí. Ẹni ó mọ̀ yìí ó mọ̀ yìí, ó dífá fún ọmọ babaláwo tí ń kọ́ bàbá ẹ̀ nífá. Olúwa pé ìwọ Àkàngbé, ìṣòro báyìí báyìí ni mo ní. Àkàngbé ni ọ̀ ṣe báyìí mi ló ṣe báyìí ni, àjọ rárá wa lọ́wọ́ ni. Òun láti kọ́ Ikúmólú pé àgbo báyìí tá a bá ṣe báyìí tá a bá ṣe báyìí
àgbo tí wọ́n ṣe pẹ̀lú ewúro ló jẹ́ ẹ̀fọ́ tó ṣe pàtàkì jù nílùú yìí torí ewúro yẹn ni wọ́n ń gbó àti ewé rẹ̀ àti egbò rẹ̀ tí wọ́n ń fún ìyàwó rẹ̀ tó fi ń bí ọmọ tí ò bí àbíkú mọ́ dẹ́rẹ́ àbúrò rẹ̀ àwọn mẹ́ta ni wọ́n Ikúmólú Ọ̀sìnfàlú Láńgẹ̀wò ó rẹ Ọ̀sìnfàlú débi pé wọ́n ti rò pé ẹ̀mí ó bọ̀ nígbà wọn tó gbé Ifá kalẹ̀ ewúro yẹn náà wọn ni wọ́n máa fi tọ́jú ẹ̀ nígbà tára rẹ̀ ti dá mọ́ ní àṣé gbígbé tá a gbé àṣé àgbéyè la gbé wá bíbà yìí ibi tí wọ́n ti rí ọkọ̀ ìlú ìnù tí ń jẹ́ àgbéyè. Ikúmólú pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ kò sábì kú mọ́ lóòótọ́ àmọ́ ìṣòro tó dé bá wọn ìṣòro tó dé bá wọn ni wípé àwọn orogún méjì tí a bá ti jà ẹnìkan ó bá kú mẹ́nìkan lọ́wọ́ kí ló dé wọn lówú ni wọ́n jà láàrin ara wọn wú kẹ́ni Ikúmólú tó wá gbójú sókè padà pé èyí ṣe sáàtún máa kú bí ni wọ́n tó wá gbé fàjàlẹ̀ ńjọ́ náà Ifá tí wọ́n gbàgbọ́ ló wà ní wọ́n ti súnmọ́ bí tẹ̀dó wọn o àmọ́ ibi tí wọ́n tẹ̀dó sí gangan wọ́n gbọ́dọ̀ rí igi àpẹ́ àti igi ewúro ńbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wá tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò wọn ká tó dé ìdí àpẹ́ nínú ààfin tí a wà yìí gangan ibẹ̀ ni wọ́n fi ṣe ibùtẹ̀dó tó wá di wípé ń gbáàyè kò sábìkú mọ́ wọ́n ń bímọ ń yè wọ́n ń bí ń yè ibẹ̀ náà láti sọ di ìlú àgbéyè. mo ní Kúdólúsí là kúkú ń jẹ́ àwa lọ́mọ àgbéyè Ọ̀sìn ọmọ Kúdólúsí ọmọ Lágẹ̀wú ọmọ Ọ̀sìnfàlú Ikúmólú ọba ní Ọ̀sìnfàlú ọba ní Lágẹ̀wú ọba ní ṣe oníwọ̀n lọ́rẹ̀ pẹ̀rin ọ̀làwọ̀n lọ́rẹ̀ pẹ̀fọ́n ó ní ó jẹ́ lọ́rí ó lè jọba nílé babalá bàbá tó bí àlọ́mọ ṣebí sọ́ọ̀dẹ̀ ní bàbá wọn yàn láàyò ọmọ díàpẹ́ ọmọ àgọ́tàgbà o ọmọ àgọ́tàgbà o ọmọ ajífẹ́wúrò ṣe wòsàn ọmọ ajífẹ́wúrò sọ dúdún ọmọ oníjì òsè láàrin ìlú ẹ máa gbóhùn ẹnu mi dáadáa ọmọ àfọdásẹ gíta gbangba ẹ má fà bíkú yọ mí inú àbímọ kúkì ìdùn lọ́pẹ́lọpẹ́ àkàngbé tó fẹ́wúrò dẹ́kun àbíkú fún wa. Iṣẹ́ àgbẹ̀ ìníṣẹ́ ilẹ̀ wa gbogbo ọmọ àgbéyè àgbẹ̀ ni wá lóòótọ́ akéwú akàwé ṣùgbọ́n àgbẹ̀ á mú ní pàtàkì púpọ̀ nínú iṣẹ́ ìsìn wa. ọrọ̀ ajé wa àkọ́kọ́ obì epo pupa tó jẹ́ pé a mú jáde láti igi ọ̀pẹ kòkó lẹ́yìn ìgbà yẹn àwọn oúnjẹ àgbàdo ẹ̀gẹ́ iṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pẹ ìfáàsì ìdílé tí ò bá ní ọ̀pẹ nílùú yìí ó lè má rí ìyàwó fẹ́ níjọ́ tóun tó jẹ́ ọrọ̀ ajé wa jù gẹ́gẹ́ bí àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ ìní ọ̀pẹ obì kòkó àti ọsàn. agboolé mẹ́rìnlá ńlá lẹ́ka ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà la fún di pé síbi méjì mẹ́ta mẹ́rin nínú àwọn agboolé wọ̀nyí. agboolé mẹ́rìnlá níbẹ̀ ní àgbéyè ilé ọba ajíbóyè ilé ọba ọlátúndé ilé ọba ọmọlóye ilé èsà ọmọníjẹ ilé èsà ọyádòsù ilé olùkọ̀tún ilé olúawo ilé ẹlẹ́mọ ilé agbóyè ilé olúọdẹ ilé ológẹmọ ilé balógun. ìdílé mẹ́ta ní jọba ní àgbéyè ìdílé tó jẹ́ igbákejì ọba tí wọ́n ti ń jẹ èsà ìdílé méjì ni bẹ́ẹ̀ là ní ilé ọlọ́ya ilé èsà bàtà bá sọ pé ilé ọba ilé èsà ilé ọlọ́ya ilé ìlú ọdẹ ilé agbósóyè ilé balógun ilé olómù ilé ẹlẹ́mọ ilé olùkọ̀tún ilé olúawo ilé olóògẹmọ bá a ṣe ní lágbèyè lọ́rọ̀ tó bí ẹ̀jẹ̀ nìyẹn. tiro ọ̀bọ ń bẹ̀rẹ̀ ọ̀bọ ń tiro Lágẹ̀wú ń bẹ̀rẹ̀ ní wọ́n fi sọ pé kò sí kọ́ńtẹ̀ lágbèyè tiwa tọ̀bọ̀ tèèyàn tí ń bẹ lágbèyè ló lọ́gbọ́n nú ọgbọ́n yí gbogbo wa nínú poni. ọmọ àgbéyè Ọ̀sìn o ọmọ Kúdólúsí o ọmọ Lágẹ̀wú o ọmọ Ọ̀sìnfàlú o ọmọ àgọ́tàgbà o ọmọ díàpẹ́ mo ní ẹ̀ máa ń gbóhùn gbóhùn ẹnu tèmi bí mo ṣe ń da kẹkẹrù kẹ wọn gbàgbé yóò lódò wọn lágbé yóò lóko lé bàbá tiwa ẹ máa sọ fún wa. tí ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ìjọba jẹ wá ń gbèsè tó pọ̀ gbèsè àkọ́kọ́ làdéhùn tí wọ́n ṣe fún wa lérí hospital tí ọmọ àgbéyè kọ́ tó
tó jẹ́ ọ̀kan pàtàkì ní odò ọ̀tìn yìí. Ìjọba wa tún wá rán kọmíṣánná fún ètò ìlera wa, òun pẹ̀lú àwọn ìgbìmọ̀ rẹ̀ wọ́n tún wá. Ìjọba fi alọ́kàn balẹ̀, àmọ́ títí dòní àrómi àrẹ́jẹ̀ bóyá wọ́n ti gbàgbé ni. À ń fàsìkò yìí rán wọn létí kán síjú àánú wọn, kán sì wò wá, kán fún wa lóṣìṣẹ́. Tí a bá gbé èèyàn dìgbàdìgbà àníra àìsàn tí ó jù wá lọ, àní lè gbé lọ bòmí. Kódà gbogbo òdu tó wà ní tòsítòsí wa tó jẹ́ pé ibẹ̀ náà wọ́n lè máa ṣètọ́jú wa táwọn ò fi lè máa gbé pẹ̀lú ìgbésí ayé àlàáfíà. Ní àkókò yìí ní tá à ń bẹ ìjọba fún ọ̀nà ìjọba àpapọ̀ tó kọjá ìlú ìwà, ọ̀nà ìjọba ìpínlẹ̀ tó kọjá ìlú ìwà, bẹ́ẹ̀ ni ọ̀nà ìjọba ìbílẹ̀ tó pọ̀ nílùú yìí. Tẹ́ bá rí ọ̀dà kan ṣoṣo tó wọ̀ ìlú yìí láti Ìníṣàdé Àgbéyèdé Ìkọ́sìn ó ti pẹ́ ó dẹ̀ ti ń bàjẹ́. À ń rọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ọdún tó kọjá ọlọ́lá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sọ fún wa pé àwọn bá wa da ọ̀dà láti Àgbéyèdé Òré, èyí là ń retí ní ìsìn. A gbọ́ pé ó ti wọ bọ́jẹ̀tì lọ́dún yìí, kọ́ ló Olódùmarè kó jẹ́ kí wọ́n bá wa ṣe. Látijọ́ tíjọba alágbádá ti ń da ọ̀dà, Àgbéyè ò jàǹfààní ọ̀dà ìjọba alágbádá rí. Látijọ́ tá a ti bọ́ sí Third Republic wọ́n lọ Ọbásanjọ́, àti ìjàǹfààní ìjọba olóṣèlú bá wa da ọ̀dà rí lágbé. Ọ̀rọ̀ arawọ́ sí ìjọba àbílẹ̀, ìjọba àpilẹ̀, ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ kan síjú àánú wò wá. Àìsàn náà kò jẹ́ alọ́jà tó dáa. Àwọn ará àdálẹ̀ ni wọ́n tún wá tẹ́ bá lè mánéjì wá tí wọ́n lọ́kọ̀ wọn tó wá dé amọ́lẹ̀ wọn tó robi wa lọ. Bẹ́ẹ̀ náà ni kòkó, bẹ́ẹ̀ lọ pẹ́. Ìyà yẹn ń jẹ wá. Ọ̀nà yẹn èyí tó jẹ́ tìjọba àpapọ̀ wà bẹ́ẹ̀, èyí tó jẹ́ tìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó wà níbẹ̀, èyí tó jẹ́ tìjọba ìbílẹ̀ Odò tí ó wà níbẹ̀ nígbà táwọn local government ti ẹ̀ ṣiṣẹ́ gbogbo ọ̀nà ti di jákújákú. Ìjà kájọ làlú Àgbéyè ń fẹ́ àmójútó kí wọ́n bá mi kọ́ ìgbàlódé ṣọ́ọ̀bù sí ìlú mi. Iná wa kò ṣe déédéé, gbogbo àwọn òṣìṣẹ́ ìlú wọn ò gbádùn ná. Ó ń dùn wá, ó mú kí ọrọ̀ ajé wa kó lọlẹ̀ jù. Lẹ́yìn tó tó ṣe bẹ́ẹ̀ ni à ń bẹ̀bẹ̀ fún àwọn service provider MTN ó jẹ wá níyà. A ní Glo tó dáa ẹ̀tẹ́ MTN ẹ wà àwọn ọmọ iléèwé polytechnic ní Ìkọ́sìn yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń gbé ìlú yìí ní tí yóò jẹ́ wọ́n gbádùn ìlú yìí ni pé àìsí MTN. Síwájú sí i ìlú Àgbéyè nílẹ̀ gan-an, ìlú àlàáfíà sì nílùú Àgbéyè. Ìlú Àgbéyè ń wá iléèwé ńlá tíjọba bá wà ojú àánú wà lónìí, bóyá polytechnic ni o, bóyá college of education ni o, bóyá university ni o, bóyá nǹkan míì tó tún dánú àwọn iléèwé ńláńlá tábà gbé sílùú Àgbéyè. Àgbéyè gbà wọ́n láyè. Àgbéyè sì jẹ́ ìlú tó ní àlàáfíà, kì í ṣe olú oníjàgídíjàgan, kì í ṣe ìlú àwọn ẹ̀hàn, ìlú àwọn èèyàn dáadáa ni. Àgbéyè fẹ́ràn ẹ̀kọ́, kán jọ torí Ọlọ́run kán síjú àánú wọn, kán sì wò wá. Ẹ̀mí lọ́wọ́ Àgbéyè ní tiwa o, Àgbéyè ní tiwa, ibi orí dání sí o, ibẹ̀ lágbé àwòtí bá wọn gbé bẹ́yẹ. Òkè ńlá kan kò rí bí sáré fòrùn, Àgbéyè ní tiwa. Àgbéyè ní tiwa o, Àgbéyè ní tiwa, ibi orí dání sí o, ibẹ̀ lágbé àwòtí bá wọn gbé bẹ́yẹ. Òkè ńlá kan kò rí bí sáré fòrùn, Àgbéyè ní tiwa. Èmi máa yọba tó jẹ́ lágbé tiwa, ṣé kí n máa wí ní àbí ó gbẹ́nu mi níjọ́ ọjọ́ wọn àná mẹ́gbẹ́ bí lọ́la. Ọlọ́run má ṣe alẹ́lẹ́ ti gángan pàkú wa ń di àmàtí kéèké àmàtí yányányányányá. Kódà nínú àkọmọ̀nà tá a mà sí àfẹ́mù ìlú yìí, tíráàkì kan bẹ́ẹ̀ tá a sọ pé ẹ̀yin ọmọ Àgbéyè ẹ wálé o, kájọ tún lẹ́yìn ṣe òkú gòkè àgbà, ewúrẹ́ jẹ lájẹjù tí kò wálé o, lọ́jọ́ tán bá náà lẹ́gbàá o, àrántí ilé gbàgùntàn jágbó jọ̀dàn bó pẹ́ títí, àrántí ilé olówó rẹ o, nítorí ilé kòkó lẹ́yàgbé ń ké o, ìlú Àgbéyè kò ní bàjẹ́ o, ibẹ̀ ni wọ́n ti bí ìwà òkò ní dàrú. Ó yẹ kí lèyí máa dún létí wọn. Ìlú Àgbéyè ìlú fọkànbalẹ̀ ni, ìlú tá a gbé tá a yè, ìlú tá a ti jẹ tá a ti mu tó yẹ pé yíyè ni gbogbo ẹ̀ ń já sí. A sì ń bẹ̀ wọ́n lórúkọ Ọlọ́run, kò sẹ́ni kankan tí ìrìnàjò mẹ́nìkan lé máa o. Àgbéyè ni gbogbo ẹ̀ ti dà, oríṣiríṣi àwọn tí ń sìn wá ń kọ́lé sílé tí ń sìn kan dáadáa sílé, a lù wọ́n lọ́gọ ẹnu káwọn inú wa kọ́ sí tiwọn, ká kọ́ sí gbogbo àwọn tí
wọ́n ń ṣe dáadáa sílé yẹn kánú wa kọ́lé sílé ká ṣe dáadáa sílé kánà ti ilé. ẹ̀yin ọmọ àgbéyè ọmọ ìlú àgbéyè ti ń bẹ ní ìdálẹ̀ pátákó ẹwà ṣe tó dáa sílùú bàbá yín àgbéyè ni a ti bí yín tẹ́ ti dàgbà tẹ́ fi lọ ìdálẹ̀ ẹ kéré kó délé pẹ̀lú ògo Ọlọ́run. láti ké sí àwọn èèyàn wa tó wà ń dálẹ̀ ní pàtàkì káwọn náà gbìyànjú láti máa rántí ilé báwa ń ṣe ń sapá wa nílé pẹ̀lú ọba àti ìjòyè káwọn náà gbìyànjú kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti wá kọ́lé sílé. gbogbo ẹ̀yin ọmọ àgbéyè abẹ̀yìn a fi alálẹ̀ ìlú àgbéyè a fi bẹ̀yìn a fi ọlọ́run ọba a fi bẹ̀yìn àwọn òbí tó jẹ́ nìkan kan a fi bẹ̀yìn ẹ wá sílùú àgbéyè láti jẹ́ kájọ gbé ìlú àgbéyè ga sókè irú bí tá a wà lónìí tó jẹ́ hòtẹ́ẹ̀ TK téèyàn bá débì tó fẹ́ sinmi tó dẹ̀ fẹ́ pé ibi tí ọkàn ó balẹ̀ tọkàn ọkàn rẹ̀ ó balẹ̀ tí dúkìá rẹ̀ bíi mọ́tò kankan tí ó balẹ̀ ó wà bíbà yìí bó ṣe dálẹ̀ sí bíbà yìí ó mú kí ìlú àgbéyè kó tó ní ìtẹ̀síwájú so tí ẹlòmíràn bá wá tó náà tó ṣe bẹ́ẹ̀ lóríṣiríṣi so mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú àgbéyè ó ti yí padà kò sí ẹ̀rù kankan mọ́ ẹ wálé ẹ wá máa dá nǹkan lẹ̀. mo ń fi àkókò yìí bá gbogbo ọmọ bíbí ìlú àgbéyè nílé lóko lẹ́yìn òde mo fi ń gbà wá níyànjú pàápàá jùlọ àwa ọ̀dọ́ yorùbá sọ̀rọ̀ wọn pòwe wọn nígbà èwe wọn là ń búra ẹnìkan ìbúsẹ̀ òǹgó lẹ́rùn àkókò tá a ní egun ipá àtagbára láti sá sókè sá sódò ẹ jẹ́ ká lo àǹfààní tá a ní yìí ọgbọ́n ìmọ̀ òye àlàáfíà tá a ní láti kún àwọn bàbá tí wọ́n ti dàgbà tí wọ́n ti ṣàwọnṣẹ́ yìí débi tó láàmì láti kún wọn lọ́wọ́ fún ìdàgbàsókè ìlú àgbéyè ẹ jẹ́ ká lọ́gbọ́n àtinúdá tá a ní inú mi dẹ̀dùn pọ́ mọ́ àgbéyè kì í ṣọ̀lẹ kékeré àgbéyè akínni àgbà àgbéyè akínni ẹ jẹ́ ká lo àǹfààní ìgbà tá a wà ní ìwé ọgbọ́n àtinúdá tí ní kálukú wa ní ẹni tó kọ́ṣẹ́ ọwọ́ ẹni tó mọ̀ nípa òwò ṣíṣe ẹni tó mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ ẹ jẹ́ ká lo àǹfààní ọgbọ́n ìmọ̀ òye àti owó àtọrọ̀ tá a ní láti padà wá sílé ká wá ṣe ìgbìyànjú sí ìlú àgbéyè. a máa wá rọ̀ wọ́n afọlọ́run bẹ̀ wọ́n afalálẹ̀ àgbéyè àfi bẹ̀ wọ́n kí wọ́n jọ ká bójú ẹ̀yìn ká wálé o kí wọ́n wálé o kí wọ́n wá sí nǹkan rí sílé kò sí ìlú ńlá ọmọ ńlá ní bẹ́ẹ̀ ká wá ṣàgbéyè dín ní ńlá o. ẹ rí àna ọlọ́gbà o ẹ wàá ṣògo nínú ìlú àgbéyè à ń retí yín o ọlọ́run wà pẹ̀lú yín. ẹ máa rí ṣe ẹ kéré kó délé ojú òsì ní tì lágbára ọlọ́run ba. ẹ kéré kó délé pẹ̀lú ògo Ọlọ́run ẹni rámàdálẹ̀ o ẹni kú rámàbẹ ẹni dẹbi ẹgbẹ́ yín pẹ̀lú ògo Ọlọ́run ayọ̀lẹ́ kò wálé àgbéyè ẹ wá bá tó lọ àgbéyè ṣe. gbogbo ọmọ àgbéyè nílé lóko lódò lẹ́yìn odi ọlọ́mọdé àbúrò sẹ́ni kọ̀ọ̀kan wa àwa tá a wà ń lé ọlọ́mọdé àbúrò sí wa àwọn tó wà nídàálẹ̀ ọlọ́mọfà burú sí wọn ọlọ́run wa darí ìfẹ́ kó wa wọn darí ẹ̀ sílé o ká lè wá sí nǹkan rí sílé owó alálùbáríkà ọlọ́run bá dálé wa lọ́wọ́ owó tí ó pọ̀ tó bá wà lókè ọlọ́run bá sọ̀kalẹ̀ fọ́mọ àgbéyè tó bá ìpinnu ilẹ̀ ló wà ọlọ́run kó bá mú jáde tásìkì náà bá jìnnà ọlọ́run sọmọ gbogbo ọmọ àgbéyè tó bá ti wà lọ́dọ̀ wa ọlọ́run fi lé wa lọ́wọ́ tó bá kéré ọlọ́run bá sọ́dọ̀pọ̀ tó bá ti pọ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá fàlùbáríkà sí wájú á máa fi ṣe dáadáa o má jẹ́ á máa fi wà ìsàn jẹ́ á máa fi yá ká máa fi rà ká máa fi kọ́lé ká máa fi kànṣẹ̀ ká máa fi ra mọ́tò ká máa fi tọ́mọ nílé ìwé gíga kí wọ́n sì máa má bọ̀ rí wá fún wa. orúkọ mi ò tí ì yí padà Olúwakáyọ̀dé ọmọ Adébísí ni mí tí ọ̀pọ̀lọpọ̀ máa sí kò rí bẹ́ẹ̀ ẹ wọ́n bá àwọn ìkànnì dáadáa fẹ́ kí bá mi ṣètò wa yìí kó ka gbọmọ àgbéyè ní olóko lẹ́yìn òdì lókè òkun lókè ọ̀yà lára àgbà náà bí agbègbè jábí wáyé kò ní fọ́ o bẹ́ẹ̀ sì ni tẹ̀ ń gbọ́ kò ní dúró àṣèdùmarè ẹ wọ́n bá àwọn ìkànnì wọ́n sì tẹ̀ online TV fún ìgbélárugẹ àṣà àti ìṣe ìlú wa ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tì Ọ̀yọ́ ìlú mi èmi yóò máa wá eré ẹ̀. ọmọ àgbẹ̀yẹ ọ̀sìn ooo ọmọ Kúdolúsí o ọmọ Lágẹ̀rú o ọmọ Ọ̀sìnfàlú o ọmọ Àgọ́tàpá o ọmọ Díàpẹ́ mo ní ẹ̀ máa ń gbóhùn ká máa ń gbóhùn ẹnu tèmi bí mo ṣe ń dá kẹkẹrú kẹ wọ́n pàgbéyò lódò wọ́n lágbéyò lóko lé bàbá tiwa ẹ máa sọ fún wa pé rọ́lá ni wọ́n pa àwa lọ́mọ odò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìkan ṣe wá bù mí wẹ̀ o ìkan ṣe wá fi mí fọṣọ ìkan ní tìmùtìmù tó kẹ́gbẹ́ dá sínú ilé bàbá wa ni ìdí àgbọn oníṣẹ́ wá bù mí wẹ̀ o alámọ̀
tí wọ́n ti ń mọ̀ kòkò oníṣe wá fi mí fọṣọ gbàdígbàdí tán ti ń fọ kàìnkàìn tán ti ń fọ kàìnkàìn níjọ́ òun ó ní tìmùtìmù tó kẹ́gbìn dá sínú ilé baba ńlá baba tó bí alọ́mọ ni àtẹ̀yí tí ń ṣe wá bù mí wẹ̀ àtẹ̀yí tí ń ṣe wá fi mí fọṣọ àti tìmùtìmù tó kẹ́gbìn dá sínú ilé baba wa kò sẹ́yìn tí ó ṣe kò sẹ́yìn tí ó ṣe kò sẹ́yìn tí ó ṣe kù mú nílé baba ńlá baba tó bí alọ́mọ ni. tí mo bá ń wí tí mo bá ń sọ ẹ̀yin èèyàn ká ẹ máa kíyèsí gbólóhùn mi ẹgbẹ́ bí lọ́la yàn dá ọmọ lè mọ̀mọ́ àgbà. ibi òjòwú méjì ti jà ó lápè lójòwú lé bàbá wa ní ibi wọ́n gbé fọ́ọ̀sù ó lápè ló dá abẹ́lé kodò ibi wọ́n gbé pọ́nrín ó lápè lápọ̀dá nílé bàbá wa. alábà yíká oko ó lápè ní lábàkà ibi omi gbé oṣù tí ń rú ó lápè lólóṣùrù nílé bàbá wa. aginjù gbó tẹ́lẹ̀ kankan ò gbọ́dọ̀ wọ̀ ó lólórí lọ́rẹ̀ wọlé sínú jọ̀hún ó lápè lágàjú nílé bàbá wa ni odò tá a ti mọ̀ kòkò ó lápè lálàmọ̀ nílé bàbá ńlá bàbá tó.